Ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera. A lérò pé ẹ ti gbádùn bí dókítà wa ṣe mú wá lówùúrọ̀ tòní. Tó bá débẹ̀ ẹ jẹ́ kí a tún darapọ̀ mọ́ lówùúrọ̀ ọ̀la bí ó ṣe mú àkọ̀tun rẹ̀ wá sí etí ìgbọ́ wa. Ní báyìí abala tó kù náà ni abala bó ṣe ń lọ, níbi tí a ti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí a sì máa ń ní àlejò nílé agbára tí a ó jọ mọ yànnàná ọ̀rọ̀ tí a bá gbé wá sóde. Lónìí gẹ́gẹ́ bí ìṣe wa náà kò yí padà nítorí àlejò wa pàtàkì tó ti wà nílé agbára pẹ̀lú wa tí a ó tún jọ mọ yànnàná eléyìí tí a gbé wá sóde lónìí. Kí ni tí a fẹ́ wò ó náà ni ó ní ṣe pẹ̀lú bí a ṣe lè mọ iye àwọn ọ̀dọ́ tí wọ́n ń kópa nínú òṣèlú lọ́wọ́lọ́wọ́. Ṣé àwọn ọ̀dọ́ tí ẹ wà nínú òṣèlú, ǹjẹ́ wọ́n fún wọn ní ààyè tó tó? Ǹjẹ́ wọ́n gbà wọ́n láàyè láti ẹ̀ ti ní pé tọ̀ àwọn náà ní nǹkan méjì láti ṣe fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí? Òun náà ni tí a fẹ́ wò lónìí. Àlejò wa pàtàkì tí a sì jọ wà nílé agbára, àwọn náà ni Oloye Segun Adegoke, tí wọ́n jẹ́ amòfin àgbà nílẹ̀ wa. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún jẹ́ ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n sì tún ti fi ìgbà kan jẹ́ kọmíṣánná fún àkànṣe iṣẹ́ lásìkò ìṣèjọba Adéfarati. Ẹ kú ojúmọ́ àlejò wa, ẹ sì káàbọ̀ sórí ètò. Thank you very much. Ẹ ṣé gan-an, mo dúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. Àlejò wa gẹ́gẹ́ bí ohun tí a fẹ́ mọ wò, òun náà ni ó ní ṣe pẹ̀lú bí a ṣe lè mọ iye àwọn ọ̀dọ́ tí ó wà ní ipò òṣèlú lọ́wọ́lọ́wọ́. Ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọ̀dọ́ ó ṣe pàtàkì nítorí wọ́n kó ipa tó pọ̀ ní àwùjọ orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe pọ̀ tó. Ọ̀dọ́ ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó pọ̀. Ní ìwòye tí yín gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ tí ẹ tún jẹ́ olóṣèlú, ǹjẹ́ ẹ lè sọ wípé àwọn ọ̀dọ́ tó tó wọ́n kópa nínú òṣèlú? Àwọn ọ̀dọ́ tó tó wọn kópa nínú òṣèlú. In fact, wọ́n kéré púpọ̀ nínú òṣèlú. Wọ́n dẹ̀ máa ń fira wọn sí ipò tó kéré. Mo lè sọ pé àwọn ọ̀dọ́ tó nípò tó ga jù, bóyá chairman local government, bóyá House of Assembly, wọ́n tún gba iṣẹ́ wíwìnwín lábẹ́ gọ́vnà ẹ̀sẹ̀. Ìbátan kópa nìyẹn, kò dẹ̀ pọ̀. Kò pọ̀. Àwọn àkùkọ gàgàrà wọn jẹ́ kékeré ó kọ. Situation tó wà nínú politics kò fààyè gba ọmọdé òṣèlú àtọ́, kò fààyè gba kọ́mọdé bẹ̀rẹ̀ òṣèlú. Kí ló fà á tẹ́ fi ní kò fààyè gbà? Nítorí tá bá wo ìpìlẹ̀ nígbà tí ká tó gba òmìnira, àwọn bàbá Awólọ́wọ̀ nígbà ọ̀dọ́ ni wọ́n sì wà táwọn náà fi jà fitafita fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Kí wọ́n lè tó wá jẹ́ pé àkókò yìí àwọn ọ̀dọ́ kò wá sí ìgbàláyè fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn àkùkọ gàgàrà kò jẹ́ kí àwọn ọ̀dọ́ kú. Tí bàbá wa Awólọ́wọ̀ tó sọ yẹn kò ṣeé fi wé tàwọn ọ̀dọ́ wa ń sìn. Nígbà tí Awólọ́wọ̀ wà, àwọn mélòó ló kàwé ní táìmù Awólọ́wọ̀? Ẹ máa sọ pé ọmọdé, mo máa ń gbọ́ Tìfálẹ̀ was 40-something, Akíntọ́lá was 40-something, kò sáwọn tó kàwé púpọ̀ ńgbà yẹn. wíwá abẹ́ colonial masters láwọn àwọn òyìnbó. Àwọn tó kàwé ò pọ̀. Àwọn tó dẹ̀ kàwé ńgbà yẹn wọ́n á fojú sí òṣèlú. Aláàbí irú àwọn ọ̀gbẹ́ni Ọjà Odùtọ́lá, wọ́n ń ṣòwò, wọ́n ń ṣe gbogbo ẹ̀. So ìbá àwọn Awólọ́wọ̀ àwọn tó kàwé jẹ́ Awólọ́wọ̀ ńgbà yẹn tó pọ̀, a lè kà wọ́n ní méjì mẹ́ta, wọ́n á pọ̀. So ẹ lè fi wé ìsìn táàrọ̀ ọmọdé tó ti di professor at 35. So wrong comparison gbà ni. Òótọ́ àwọn Awólọ́wọ̀ kéré ńgbà yẹn, wọ́n young, but wọ́n ní ibi tí téèyàn bá kú báyìí, ètò wa kù nú àwọn ọmọ ẹ̀, ìwé la máa ti rí ààrẹ máa tàbí wọ́n ti pè é. Tó bá jẹ́ 15 years ló kù tó jẹ́ ònàdẹ̀ máa mú. Ní time tàwọn Awólọ́wọ̀, àwọn tó wà ńgbà yẹn nìyẹn. For example, bàbá Awólọ́wọ̀
ó ṣe lọ́ọ̀tán ní 1947 wọ́n dẹ̀ bí ní 1910 so 37 ní nígbà yẹn so kò sí competition. lọ́pọ̀ táwọn ìwò yìí nǹkan tó happen ni pé wọ́n bà politics jẹ́ púpọ̀ because èmi tí mo bá yín sọ̀rọ̀ I was 38 nígbà tí mo ṣe commissioner under Ajásin gbogbo àwọn tó wà ńbẹ̀ ló jù mí pátápátá as a matter of fact principal school mi nígbà mo wà ń form 1 ìjọ kan náà búra fún wa wọlé as commissioner. Bàbá Ajásin gbà yẹn 70 ó ti 70 because mo rántí pé a ṣe 72nd birthday ní government house lóko kì í máa kẹ́ o. So àwọn yẹn fààyè gba ọmọdé ń gbà yẹn because kí ló fà á ọ̀rọ̀ owó ò ṣẹlẹ̀ ọ̀rọ̀ godfather ò ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé o gbọ́dọ̀ káràmásìkí iṣẹ́ politics yẹn kó o máa gbé party tó wà lárugẹ kó o máa ṣe gbogbo tó ìràwọ̀ ẹ̀ á yọ. Ìgbà yẹn èmi yẹ̀ dé láti ìlú òyìnbó I came back in 1975 mo dé sí ìlú òyìnbó láti ìlú òyìnbó 1975 mo dẹ̀ bẹ̀rẹ̀ practice níbí 76 náà ẹ̀dá ẹgbẹ́ yẹn lẹ̀ díẹ̀ àdẹ̀ ń lọ sí Kẹ́ní lọ ṣe meeting à ń lọ sí Ìjẹ̀bú lọ ṣe meeting bó ṣe ni èmi mo tún kó àwọn èèyàn jáde mo ń sọ láì kìí ṣe pẹ̀lú ìgbéraga o èmi ni mo kọ́ bẹ̀rẹ̀ Second Republic nílùú yìí because ngbà yẹn wọ́n ti jólé wọn pààyàn a lot of people sá wọlé a lot of people ò fẹ́ ṣe mọ́ àwọn bàbá tó dàbí bàbá mi ngbà yẹn mo bẹ̀rẹ̀ sí lọ lé wọn tí mò ń kan lẹ́kùn pé eléyìí ti yàtọ̀ ẹ máa bọ̀ eléyìí ti yàtọ̀ ẹ máa bọ̀ gbà yẹn la kójọ títí tí wàá lọ́wọ́ fi dá UPN sílẹ̀ tí wọ́n àdó dẹ̀ dá UPN ṣẹ́yìn tó ń sùn lé ẹ̀ ńgbà tí mi ń du kiri tí mò ń kérò jọ tí mò ń náwó ara mi tí mò ń ṣe gbogbo ẹ̀ ṣe tí wọ́n bá fẹ́ múyàn kọmíṣánná nígbà tí yìí pé mi ò kàwé ṣé wọ́n máa múyàn. Bàbá mo fẹ́ ká sọ̀rọ̀ nípa iye tí wọ́n fi ń wọ òṣèlú lórílẹ̀‐èdè yìí ṣẹ́yìn wò pé torí nìsín tó máa fẹ́ ta tíkẹ́ẹ̀tì pé o fẹ́ di ààrẹ àbó fẹ́ di gómìnà àbó fẹ́ di kinní kan owó tíkẹ́ẹ̀tì ń gan lásán ṣé ẹ̀yin ò wò pé owó tí wọ́n fi ń ṣe òṣèlú lórílẹ̀‐èdè yìí ó ti wọ́n jù òun ni ò jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n lè kópa nínú ẹ̀. nígbà tí ó wọ́n ń gọ́ kì í ṣe bó dédé wọ́n nígbà tí tajà tẹran ẹranko jẹ lizard olódò tí wọ́n fẹ́ ṣàrẹ so wọ́n fẹ́ gé kúrú pé wọ́n fẹ́ ṣàrẹ o lè kọ́wọ́ bọ̀ pò kó mú 100,000 jáde náà bá gbé sókè pé ẹni tó bá jọra ẹ̀ lójú tó dẹ̀ lágbára láti waste ẹ̀ nígbà tí 20 people á sọ pé òun fẹ́ jà rẹ̀ tó yẹ jẹ́ ẹyọ ìnìkan la máa mú so ìwọ tó bá jẹ tó kù lé ló lè sọ pé òkè máa fi 25 million mi máa mú mi ò kò nítumọ̀ sí àwọn mélòó àwọn ọmọdé mélòó ọdún mélòó náà fẹ́ fi ṣe 25 million tó bá ṣe yahoo plus so apart from that wọ́n ní ìkejì àwọn àgbà tó wà ń bẹ̀ wọ́n gbọ́n díẹ̀ wọ́n láwọn ọmọ lábẹ́ tá máa mú tá bá fẹ́ ṣọ̀yàn báyìí bó ṣe wà ọmọdé sẹ́yìn tó wà lọ́dọ̀ mi tó ń jíṣẹ́ fún mi tá a jọ ń ṣe politics nìkiri tí kò bá sílẹ̀ màá fẹ́ mú ẹ gbogbo mo ti ronú pé tó bá wà ń bẹ̀ wà gbọ́ràn sí mi lẹ́nu nǹkan tí bá ní kó ṣe ni ọ̀dọ́ tó dẹ̀ kù tó pọ̀ lọ rẹpẹtẹ táwọn léèyàn tó máa mú wọn that's godfatherism kò sí nǹkan tán lè ṣe. ìkejì ìwà àwọn ọ̀dọ́ wa mi ò dáa
àwọn ọ̀dọ́ wa míì wọn ní tẹríba, wọn humble. Èmi dẹ̀ ti máa ń sọ ní gbogbo bí tí bá ti ń sọ̀rọ̀ pé ẹ̀kọ́ lé ní humility. Àwọn ọ̀dọ́ mi ò lẹ́kọ̀ọ́, kì í ṣe gbogbo wọn. Tó bá wọ̀ ọ̀dọ́ mi báyìí tó bá kí àgbàlagbà ayé àìlẹ́nu àgbàlagbà ẹgbẹ́ bàbá ẹ̀ kí lọ́mọdé lè ṣe tágbà ò ti ṣe kọjá. So ẹ̀rù á ń ba àwọn olóṣèlú míì tán wà nídìí ilé agbára láti mú yàn pé àwọn boys ò ní láàrin ìjọ máa yẹ ká don't let us speak them, àwọn ilé ìwé kìíní wọn máa wá ṣàn then àwọn ọmọ wa bẹ àti pé àwọn kan ti wà ń bẹ̀ tá à ń fẹ́ kúrò. Wọ́n fẹ́ lọ lẹ́ẹ̀kínní, wọ́n fẹ́ lọ lẹ́ẹ̀kejì, wọ́n fẹ́ lọ lẹ́ẹ̀kẹta, wọ́n fẹ́ lọ lẹ́ẹ̀kẹrin. Wọ́n fàyè lẹ̀, wọ́n fẹ́ kúrò. Dẹ̀nà àwọn òbódé yìí kẹ̀ ètò jùnú wọn tí iṣẹ́ náà ń wá. Kọ́ṣẹ́ àti lówó. Pọ̀ nígbà tí iṣẹ́ wá sí ló máa ń rí wọn. Pọ̀ tẹ́lẹ̀ rí àgbàlagbà ló ń ṣe kánsẹ́lọ̀. Bàbá kánsẹ́lọ̀ mò ń gbọ́, bàbá yẹn kánsẹ́lọ̀ but nísìnyí wàá rí school certificate board wàá rí ẹni tó yẹ graduate afẹ́ ṣe kánsẹ́lọ̀ afẹ́ ṣe chairman local government ṣe kò wáṣẹ́ mi lọ. Àti pé bí n pé system yẹn corrupt wọ́n rówó ń bẹ̀. Bàbá pẹ̀lú nǹkan tẹ́ wá sọ yìí, ṣé ọjọ́ orí ṣó ní í ṣe pẹ̀lú ìṣèlú? Ṣé ó ní í ṣe pẹ̀lú bí èèyàn ṣe máa kí n sọ lédè òyìnbó wá ní perform? Ṣé ó ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ nìyẹn ṣe máa ṣiṣẹ́ sí nínú òṣèlú? Ó ní í ṣe pẹ̀lú ẹ̀ púpọ̀. Lọ́nà wo? Okay. There is no substitute for experience. Kò sí nǹkan tá a lè fi rọ́pò ìrírí. Tó o bá ní for instance ó pẹ̀lú nǹkan tó máa ń jẹ́ kí ní táìmù tèmi yẹn wọn àfagbára fẹ́ kọ́mọdé wà ń pò. Mo sọ pé ní gbogbo Ondo state gbà yẹn mo kéré jù ní cabinet Ajáṣin. Mo sọ fún yín pé a governor was 72. Àwọn tó tẹ̀lé 67, 64, 62, 50, 68 and so on. It was 30 something. Sorry, tí o bá ṣe experience o ò lè kó yàn jọ, o ò lè ṣe ìlú. Tó bá wọ ọmọdé mi agbára máa ń gùn. For example mo yẹ jókòó síbí ìsẹ́yìn bí mo ṣe ń wò yín mo mọ̀ pé kò sí nǹkan tẹ́ ṣàì lè dà lọ́la. Pé madam tó jókòó àti yourself pé àwọn ilé kò sí nǹkan tó ṣàì lè dà lọ́la. Bó tí bá jọ́ ọmọdé tí bá wà níbí tí n bá jẹ́ manager of the bank tàbí tí mo jẹ́ house of assembly màá ti máa wò ní dáhùn pé mo ń ṣẹgbẹ́ àwọn ilé èmi house of assembly member máa torí pé ẹ ti ń ṣiṣẹ́ kiri. Níbẹ̀ lẹ́yìn náà wọ́n ti kórìíra ẹ̀ pé tí ó máa ń gbéraga jù kò ní tẹríba. So òṣèlú dẹ̀ báyẹn lọ. Tó bá fẹ́ jẹ́ òṣèlú tó jẹ́ ọ̀gá dáadáa kò sẹ́ni tó gbọ́dọ̀ burú lọ́dọ̀ ẹ̀, kò sẹ́ni tó gbọ́dọ̀ ròpin. Wàá kó gbogbo wọn mọ́ra dáadáa. O lè fẹ́ràn wọn jura o. Wàá rí rascal ńbẹ̀, wàá rí petit thief ńbẹ̀, wàá kó gbogbo wọn mọ́ra. So tó bá jọ ọmọdé kò lè ṣe. Mo rántí instance kan nígbà tí mo ń practice lọ́dọ̀ ọ̀gá ní fáìmù. Ó lọ sí England, ó lọ fún vacation. Ó jù mí ọdún 3 ló wà lọ́wọ́ mi. Ó dẹ̀ sack gbogbo ọ́fíìsì látọ̀hún. Mi ò pẹ̀lú o, àwa lawyers pẹ̀lú. Gbogbo administrative wọ́n pe fóònù láwájádà kò tí wá kò gbọ́dọ̀ wá mọ́ láyé tá a máa tún dà wọ́n ní kò tí ì resume wọ́n ní kò wá lánàá sack gbogbo ọ́fíìsì. Àwọn lọ́yà la kàn lọ bẹ̀. So gbà tó wá dé
Wani, like I don't do my way again. What kind of thing is that? Saki gbogbo òṣìṣẹ́. Ó wá dúró sí yàrá ìmúlọ́ba because ọ́fíìsì wa wà nísàlẹ̀. Òun gbé lókè ńgbà yẹn ní sábìú àjọsẹ̀. Wá ní Ṣẹ́gun wọ́n ní sá olóhùn ṣe tí wọ́n lóhùn regret ẹ̀. Èmi kẹ̀ I cultivated that thing tó pé mi pẹ́ díẹ̀ nílùú òyìnbó. Òun ò pẹ́ ọkàn lọ gbàgbàgbà ọdún mẹ́ta ó ṣe tán ó dẹ̀ ń bọ̀. Èmi lọ mo múyàwó lọ mo bímọ sọ́hún ìrírí mi ń bẹ gbogbo ojú tiẹ̀. Everything tó wà láyé politics ni. Nǹkan tẹ́yìn ò kàn wọ́n nìyẹn bẹ́ẹ̀ ṣe wà politics ni. Bẹ́ẹ̀ mi àtẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ṣe wà politics ni ní ibi iṣẹ́ yìí politics wà ń bẹ. So ẹni tó bá lè tayọ jù for example bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn kí màdámì kó wá surface kí ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n ẹgbẹ́ ẹ̀sà kíkan wá kó kí ọ̀gá ẹgbẹ́ lẹ́sà ìyàwó yín kọ́ sà báwo ni sà ìwò kíní kan láì náà kankan. Ọ̀gá yẹn a máa láìkẹ́ a máa láìkẹ́ tí wọ́n bá ní kó mú yàn kan wá tó good abẹ́nu. Bó táwọn ọmọdé ò ní yẹn. Ṣé wàá sọ pé àwọn ọ̀dọ́ ò tí ì ṣetán láti bọ́ sí ipò adarí rẹ̀? Some of them ò tí ì ṣetán rárá. Nǹkan táwọn ọ̀dọ́ kan wò ní owó tó wà ń bẹ̀, ọlá tó wà ń bẹ̀, ọ̀wọ̀ tá bá ṣe ń bọ̀ fáwọn olóṣèlú ó wù wọ́n. Because ọmọ tó wá kí bọ́ọ̀ kan wà ládùúgbò ẹ̀ ń sìn kó because bá ṣe ń bẹ̀rẹ̀ ni kó máa kérò jọ tó bá nìkan tó ti ṣe sí ẹ tẹ́lẹ̀ bí ìwà ìgbéraga tó bá lóun ìbá ìtẹ̀sílẹ̀ ń gbé káwọn wá ṣe meeting wà lọ́wọ́ look at this boy kí n fẹ́ wá ṣe lé ẹ ìjọ tí mi ò wá lé ẹ o kà mí séèyàn àti màmá wá lé ẹ. A lot of ọ̀dọ́ are like that. Then another point ni pé ó ń pẹ́ kéré politics tó jáde. So sùúrù yẹn ò sí. Kò sí. For instance party tí mo wà ń sìn we've been out of government for a long time àti wà níta ó ti pẹ́ àrẹ ìdúró síbẹ̀ bọ́dọ̀ wọn ọ̀dọ́ gbìí síbòmíì. Wọ́n ti bọ́ síbòmíì. Tíbẹ̀ bá ti tún lọ́kọ́ ẹ̀kọ́ wọ́n ti tún bọ́ síbòmíì. So gbogbo ẹ̀ńtàn bá ń bi tán bá ń lọ wọn ẹ̀ pé sọ́ọ̀hún yìí dá fún ẹni wọ́n wá bí ni a kì í ṣe rẹ̀ ń bí o. So promotion fún wọn ò ní ẹ wá ní ká nominate yẹn wọn ò ní ever fẹ́ nominate wọn. Tọ́rọ́mọ̀ pé wọ́n ti ẹ̀ tó bá tún yá wọn á tún sá lọ. Unless tó wáyé pé wọ́n lówó gan. Àbí bàbá ìsàlẹ̀ ló gbé wọn wá. So wọ́n á lè sọ pé àwọn olówó tó máa ná ká gbé síbẹ̀. ká bá gbé ètò dáa ibà tí olówó tó máa ná alẹ́ lọ fẹ́. Ọ̀dà ẹ̀mọ́bìnrin ẹ jẹ́ ká wo ibi tí apá ti jàǹdùkú olóṣèlú a rí i pé púpọ̀ nú àwọn tí ọ̀dà bóyá àsìkò ìdìbò tí wọ́n da ọgbà ẹ̀rọ ẹgbẹ́ kíní ẹgbẹ́ tó ẹgbẹ́ gbáwo àwọn ọ̀dọ́ ló pọ̀ jù ń bẹ̀. Ẹ ṣe ká ní ìwà àti àìníwà tí ẹmẹ́nu bàpá àwọn ọ̀dọ́ ò ní nípa àwọn míì jẹ́ ẹni tó gbéraga pé òun ló fà á táwọn àgbà olóṣèlú náà fi rò pé èyí lè tún kúkú wà ní ipò ìjọba ẹ jẹ́ ká mọ lò wọ́n fún ìfẹ́ inú títí wa àbí kílẹ̀ rí sọ sáàrin. Èyí ṣe bẹ́ẹ̀ àwọn fúnra wọn náà múra wọn wá bí jàǹdùkú. Yẹn gbó ti wà nù wọn tẹ́lẹ̀. No wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. All right, for example àwọn ọmọ gáràjì jẹ́ kóra wọn jọ wọ́n fẹ́ join ẹgbẹ́ kan wọ́n lè lọ wá bárù ní pé ẹ̀sà fẹ́ join ẹgbẹ́ yín sàn ẹ̀yìn tí yín la fẹ́ máa ṣe. Ok but fún wa ní 200,000 kàdé wa ok mọ̀ràn good mo fún wọn 200,000 wàá wò wọ́n one by one kò sí ètò olùfiṣe kánsẹ́lọ̀ nínú ẹ̀ àwọn náà ò dẹ̀ béèrè fún. Wọ́n sọ pé àwọn fẹ́ lọ dàbí kan rú
oníkan mọ̀ lọ oníkan lọ òun á lọ owó dẹ̀ ni pẹ̀lú ọtí pẹ̀lú àwọn nǹkan tó kù tán mú kò fún so irú àwọn yẹn wọn à lè rise wọn à lè dọ̀gá láti mú irú àwọn MC Olúọmọ kúrò lẹ́kọ̀ọ́ tí Tinubu sọ di èèyàn pàtàkì kò sẹ́ni tí ó ṣàìmọ̀dò ní pé tọ́ọ̀gì ni Nàìjíríà rẹ̀ jẹ́ ìlú kan tó láìkéèyàn jọmọlúàbí bó lè jẹ́ pé wọ́n á gbowó wọn à kọ̀ láti gbowó jàǹdùkú lọ́wọ́ jàǹdùkú tó bá fún wọn pọ̀ kò sí bó ṣe lè ga tó bó ṣe lè dá tó tí ìwà ò bá dá Nàìjíríà máa rìfà sí bí òkú ló wà lára ẹ̀ tó owó ẹ̀jẹ̀ owó jàǹdùkú owó jólejóle nǹkan náà máa sọ nìyẹn so àwọn yẹn ò lè dé wọn lè dókè àgbà ètò wa jẹ́ problem nú ẹ̀ àwọn ọ̀dọ́ wa ìbá take time kán mú sùúrù kán máa wo time tó yẹ kán wọ̀ kán wo time tó yẹ kán wọ̀ kó tẹ́kù òṣèlú ṣùgbọ́n nígbà tí ò síṣẹ́ ń kọ́ ó gba BSc no job ó gba MSc no job ó gba PhD political science no nothing. Bàbá kẹ́ tó tẹ̀síwájú bẹ́ẹ̀ni jẹ́ ká sáré dókè lọ kí a wo tó ń ṣẹlẹ̀ tọ́yìn aráalé bá lérò pé ẹ ti gbádùn bí bàbá wa olóyè Olúṣẹ́gun Adégòkè bí wọ́n ṣe ń bá wa yànnàná gbogbo ọ̀rọ̀ wọn látàárọ̀ ẹ̀yin mọ̀ yìí kó ń bẹ̀ à ń padà bọ̀ tá bá ti padà dé àlejò wa wọ́n tún tẹ̀síwájú níbi tí wọ́n bá dé à ń padà bọ̀. Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, àṣà àti ìṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún. Torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni. Èkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kò ní lè mọ́ relé. Ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́. Bẹ́ẹ̀ làwọn àgbà wí. Ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder startimes. Bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà. KAFTAN TV Yorùbá ni mò ń perí ẹ̀. Ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú. Àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì, àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ìròyìn eré ìdárayá, orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé, eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi, ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa, àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀, ètò ẹlẹ́sìn jẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa. Mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé lórí ìkànnì KAFTAN TV Yorùbá à ń pò ó pọ̀ lọ́wọ́lọ́wọ́ bó bá igi náà tán ọmọdé tàgbà ni ó bù láńbẹ́ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ ẹ kú ojú lọ́nà ẹ̀. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń ṣí ẹ̀rọ móhùnmáwòrán yín abala bó ṣe ń lọ òun náà ni ẹ wà lórí káàárọ̀ oòjíire ní tí a sì ń gbé yẹ̀wò látàárọ̀ òun náà ni ọ̀nà tí a lè gbà tá a fi lè mọ iye àwọn ọ̀dọ́ tí wọ́n wà nípò òṣèlú ǹjẹ́ àwọn ọ̀dọ́ gan tẹ̀ ti ṣe tán láti ṣe òṣèlú ẹni tí à ń wò lónìí òun nìyún àlejò wa tá a sì ti jọ wà nílé agbára tí a ti ń bá wa yẹn nínú ẹ̀ látàárọ̀ òun náà ni bàbá wa olóyè Olúṣẹ́gun Adégòkè láti ń fi ọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú wọn láti àárọ̀ ẹ̀kọ́ àtótónu látàárọ̀ àlejò wa ẹ ṣé púpọ̀ ní ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé nígbà tí ẹ dé láti òkè òkun ẹ jẹ́ nìkan tí ó kó àwọn èèyàn jọ ní àsìkò ọ̀dọ́ èyí fi hàn pé ó ti pẹ́ tí àwọn ọ̀dọ́ ti ń ṣe òṣèlú táwọn náà sì ń kópa níbẹ̀ tí mo wá fẹ́ béèrè pé ní ìwòye ti yín ǹjẹ́ ẹ wò pé tábàtẹ̀ nítọ̀ lónìí o a gbé ipò yìí fún ọ̀dọ́ bóyá ilé aṣòfin ni àbí ààrẹ pétọ̀ a gbé ipò yìí o gẹ́gẹ́ bí ọ̀dọ́ o tí ẹ wá ṣe ipò yìí ǹjẹ́ nǹkan ó yí padà ǹjẹ́ wọ́n lè ṣe dáadáa. tí bá ń sà ẹ̀ bó ṣe wà lọ́kàn àwọn ọ̀dọ́ tó bá ń gbọ́ ìdúrà ní kí ni ṣe a lè ṣe kúkú wọ́n à lè túkọ̀ Nàìjíríà báyìí. ìjọsìn àdá ìgbà tó bá tẹnìkan tó ń drive car ẹ̀ jẹ́jẹ́ tó wá lọ gbé sí inú caterpillar tàbí kìnní tó ń wọlé yẹn kò ní kó wà kó fi clear àwọn rubbles náà ó lè wakọ̀ but kò lè wà yẹn
kó tó lè rí a young man ọmọdé ọ̀dọ́mọkùnrin tó máa ṣe president wàá rí pé curriculum vitae á gùn gan. Ó lè lọ́ọ̀gì kó ti experience then kò tiẹ̀ wá lè dá ṣe láì kó àwọn àgbààgbà surround ẹ̀ tá lè máa sọ pé má ṣe báyìí ṣe báyìí ṣe bí Buhari ló wà ń bẹ̀ táwọn Ọbásanjọ́ yìí táyìn ṣàtọ́kùn ẹ̀ báyìí táwọn big àgbàlagbà àgbà òṣèlú gbogbo táwọn sọ pé eléyìí tó ṣe yóò dá ṣe báyìí à ń bọ̀ sí kò jọmọdé kan tó ti ṣe chairman Central Bank tó rí pé ó ní yàtọ̀ sóṣèlú completely. You may be a good administrator in public or private sector. Ìyẹn ò mean pé o lè ṣòṣèlú gidi because òṣèlú yàtọ̀ sí administration lásán. Administration pọ̀ ní ẹ̀bọ̀ tó tún wá yàtọ̀ àwọn èèyàn kan ló máa kó wọn mọ́ra tá a máa lè ṣe administration yẹn ìlànà kan ló máa múlẹ̀ tí ìlànà yẹn ò ní mẹ́hẹ̀ẹ́ tá a lè débi tán ti fẹ́ ṣe gbogbo nǹkan tán fẹ́ ṣe yẹn. So and tó bá ti 50 o ti ń dàgbà that's your mid term because gbogbo àwọn èèyàn tó wà láyé ń sìn àwọn tó 90 wọ́n á pọ̀ tó 95 wọ́n á pọ̀ wọ́n wà ó wọ́n á pọ̀ irú èmi ń sẹ́yìn ẹni tó lè ṣe bàbá mi ní Nàìjíríà ó kéré ó lè ṣe mo lè pè ní bàbá ó lè jẹ́ broda ó lè jẹ́ you can see what my age is likely to be. Ṣé how many people ló lè bí 80-year-old man sẹ́yìn. So àwọn àgbà kan wà ń bẹ̀ tó yẹ pé kò sí bó ṣe lè ṣe wọ́n láti darí ẹni. Secondly kó tó ṣe nǹkan kan Nàìjíríà ní politics o gbọ́dọ̀ mọ̀ tán pé ní 19 sososo wọ́n ṣe nǹkan báyìí ó dẹ̀ fẹ́ òun láti fẹ́ ṣe yìí kí ẹ má tún àṣìṣe ṣe ní 19 sososo wọ́n gbé ìlànà yẹn kalẹ̀ ó fẹ́ ìlànà yẹn láti fẹ́ gbé kalẹ̀ yìí tábà fẹ́ kó fẹ́ ká wo nǹkan tó fẹ́ àtijọ́ ká wá tún mo lè experience gbọ́dọ̀ wà gbọ́dọ̀ pọ̀. Ṣùgbọ́n bàbá báwo wá ni ọ̀dọ́ ṣe fẹ́ mọ ìyàtọ̀ láàrin ẹni tí ó fẹ́ fi ṣe bàbá àbí àwọn tó fẹ́ fi ṣe bàbá àti àwọn bàbá ìsàlẹ̀ nítorí pé ìwádìí ti fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn bàbá ìsàlẹ̀ yẹn ló máa ń lò wọ́n láti fi ṣe ohun tó tẹ́ àwọn lọ́rùn tí kì í ṣe ohun tó tẹ́ ará ìlú lọ́rùn. Báwo ni ọ̀dọ́ tí ó fẹ́ díje fún ipò kan ní òṣèlú ṣe máa mọ̀ pé ẹni yìí o bàbá ló yẹ kí n fi ṣe o ẹni yìí o ipò bàbá ìsàlẹ̀ ló fẹ́ wà ẹ jẹ́ kí n bá ti àbí méjèèjì náà ni wọ́n nílò. Méjèèjì náà nílò ohun tí ẹ lè débẹ̀ láì ní bàbá ìsàlẹ̀ yẹn náà ni. Ṣùgbọ́n ó dàbẹ̀ nígbà àwọn bàbá ìsàlẹ̀ yẹn wọn ò jẹ́ kí wọ́n lè ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n àti tẹ́ bá ṣàkíyèsí àwọn ọ̀dọ́ tí wọ́n ti rọ́jú tán ti gbìyànjú tán ti dé ipò tó tún tó ṣe Kini díẹ̀ bóyá bí irú Yaya Bello àti Desmond Elliot ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé àwọn ọ̀dọ́ nísìn ni wọ́n ń tọ́ka sí wọn pé àwọn bàbá ìsàlẹ̀ wọn ló ń darí wọn pé báyìí ní kẹ́kẹ́ ṣe báyìí ní kẹ́kẹ́ ṣe. lẹ́gbọ̀rúkọ kejì Desmond Elliot ìyẹn jẹ́ aṣojú-ṣòfin ní ìpínlẹ̀ Èkó. Sorry bó ṣe wà lọ́dọ̀ ẹni tí ó ṣe politics ló ṣe wà lọ́dọ̀ àwọn tó ń ṣe politics kí n mú MB yín sìn kì í sọ ẹ́ di chairman OSRC kó máa ṣiṣẹ́ yìí lọ kí OSRC kó bẹ̀rẹ̀ sí ṣe program kan tó lòdì sí tiwa tó lòdì sẹ́gbẹ́ but because ìwọ jẹ́ chairman o kò kàn ẹ́ o kàn dákẹ́ wọn the free freedom of kini kan láti wá pẹ̀ pé wà you are the chairman of this OSRC o rí program náà ṣe ni
kò dẹ̀ dáná pé ẹ ṣàmúrí but that is the routine sir kò sí nǹkan tó ṣe inú mi àdùn sí ẹ. láíláí. tó bá ṣe yẹn tán màá make sure pé ó ṣe mí. torí ó ti ṣe tó yapa sí. torí àwọn nature ni ọwọ́ wẹ̀ tún òsì wẹ̀ sí lọ méjì fi mọ́. alright kí ló fàjà Àmbòdé àti Tinubu. ṣé Àmbòdé fẹ́ sọ fún wa pé kò jẹ́ kó òun ṣiṣẹ́ òun dáadáa ni. no kò ń ṣe yẹn. there are certain things you must do tó láti ṣe fún bàbá àṣàlẹ̀ tó pe godfather ẹ tó láti fi show gratitude pé o mọ̀ọ́re. láti ṣàtì àwọn kan sọ pé kì í gbọ́dọ̀ wà eradicated godfatherism. kí ló rúkọ òṣèlú mọ́lẹ̀ ó tra ẹ̀ lẹ́dọ̀ kí ló fi gbẹ̀yìn ẹ̀. òun ń ṣe bàbá àṣàlẹ̀ kò fẹ́ kẹ́lò mí ṣe bàbá àṣàlẹ̀ ó ń bá Ọbaṣẹ́kì jà olórí ẹ̀ jẹ́ bàbá àṣàlẹ̀ Ọbaṣẹ́kì tó gbé débẹ̀. Ọbaṣẹ́kì ṣe nǹkan kan tí ò tẹ́ lọ́rùn ó wá fọwọ́ sọ̀yà pé kò ní ṣe lẹ́ẹ̀kejì ó dìgbà pé ẹni tó Ọbaṣẹ́kì ti ríra ẹ̀ mọ́lẹ̀ dáadáa. Jonathan àti Ọbásanjọ́ kí lè rò kó fàjà. Ọbásanjọ́ ló jẹ́ kí Jonathan di president. ìgbà tó yá tó jẹ́ ṣé báyìí ṣé báyìí ok gbà tó ta táyà tó fẹ́ padà sí ọ̀nì láyé òní padà síbẹ̀. ṣùgbọ́n tí bàbá àṣàlẹ̀ bá wa tó bá dàbẹ̀ ní pé ó fẹ́ ṣí ẹ lọ́nà àbí ó ṣe nǹkan tí kò bá tẹ́ àwọn ará ìlú lọ́rùn ọgbọ́n wo lèèyàn wá fẹ́ dá gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí ò sí ní ìlú. kò sọ̀rọ̀ ará ìlú lọ́rùn bàbá àṣàlẹ̀ òkì kò ń sọ pé kí president governor minister kan má ṣe nǹkan tó tẹ́ aláìlú ṣebí ìlànà ará ìlú ọ̀tọ̀ ni gbogbo nǹkan tó ń díjà godfather kò ń ṣe pé president or governor ó fẹ́ increase salary kí bàbá àṣàlẹ̀ sọ pé kí wọ́n increase salary. Gọ́vnà ó fẹ́ kọ́ hospital kí bàbá àṣàlẹ̀ kó sọ pé kó má kọ́ hospital ó fẹ́ ta road kí bàbá àṣàlẹ̀ sọ pé má gbà kó ń ṣe wọ̀nyẹn. irú àwọn nǹkan wo wá ni ó máa ń fàjà gan-an. nǹkan tó àwọn yẹn máa ń rí gẹ́gẹ́ bíi pé bàbá àṣàlẹ̀ ló ń fà tó máa fẹ́ yan ilé sípò wá níbo yẹn torí pé kò gbà láti yan èèyàn kan sípò èèyàn tó fẹ́ bàbá àṣàlẹ̀ lọ́rùn. ìyẹn wà ètò ẹ̀sọ́ yẹn yíyan yẹn all right for example gọ́vnà kan ti gọ́vnà ẹni tó fi jẹ gọ́vnà tó jẹ́ kó lè rí gọ́vnà jẹ ó mú list lọ́ba àwọn tó support ẹ and they are with me tí mo fi support ẹ àmẹ́rin wákò tó dáa kó fi wọn sí ọtún ẹ ìwé ó dẹ̀ lọ fún àǹtí ẹ̀. The moment tó bá ti bẹ̀rẹ̀ politics interest yẹ ti jẹ́ capital mbẹ́ nǹkan tó ṣe problem wa ń bí nìyẹn interest ẹ ìwọ alára interest ẹ ó ti di pàtàkì nínú politics yẹn so ó sọ list yẹn nù ok yẹn rẹ tún ẹni yẹn tún pè pé wá amẹ́rẹ̀ẹ́rin tí mo kó fún ẹ kò wọ́n sí kankan tó mú nù ẹ àwọn onílẹ̀sà oní kò tí sáyé kò tí tán pé òun á fix wọn sá ok position win to vacant o tún ní ṣóò gbàgbé ẹni bá ó ní sọ́ọ̀rì sá òun ti fèèyàn kan síbẹ̀ òun dẹ̀ ti sọ fún màá sọ story kan fún yín ti Awólọ́wọ̀ náà ni gbàdá wà ní gọ́ọ̀mẹ̀ntì ní Oǹdó ń bí àpàdà after a lot of war tí ọmọ borí owó àti ajáṣe tán já gbogbo stage dàrú ìfẹ́ pẹ̀lú nǹkan tó ń fi stage kù yẹn because killing maiming burning over at the end of the day a lọ sí court and win àṣẹ gbogbo àpàdà second term àti bẹ̀rẹ̀ so nígbà tí bàbá wa ń ṣan àwọn commissioner àwa mẹ́rin péré la padà out of 12 àwọn méjọ ò padà
so bàbá Olóyè á sọ pé kó fi Banji Akíntóyè sípò. Banji Akíntóyè náà lọ̀gá àwọn Yorùbá sẹ́yìn, is a professor. He was a professor at 35. Oníkó ó ní ẹni tó mú ní ìlú ẹ̀ yẹn Ládó, olóhùn rẹ̀ ti sọ fẹ́ nìyẹn pé òun ti mú. Bàbá Olóyè ní kí bàbá Jáṣe sọ fẹ́ nìyẹn pé òun ò mú mọ́. Ṣe rí bí ti Akíntóyè ṣe compulsory because àwọn Awólọ́wọ̀ from the beginning nìyẹn tí ò sí nǹkan tí ò ṣàìlè ṣe f'Awólọ́wọ̀. So bàbá rẹ̀ ti bẹ́ẹ̀ ó dẹ̀ fi síbẹ̀. Tí Ajáṣin bá kọ̀ jálẹ̀, Awólọ́wọ̀ àti Ajáṣin wọn ò ní ṣeré mọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ni wọ́n. Ọdún kan ni bàbá Ajáṣin fi ju Awólọ́wọ̀. Ṣé ó ti yé mẹ́yẹn? So gbogbo kò sí nǹkan tí èèyàn lè ṣe láyé ìta mọ́ tanra wa jẹ. Àwọn míì tán bá oppose tán criticize bí wọ́n tó bá já wọn ńkọ́. Kí ló máa ṣe tó bá já wọn lọ́wọ́ nípò? All right, kò sí bó ṣe lè ṣe politics, interest máa wáyé. Ẹ wò mí sẹ́yìn kí wọ́n à ń pò kan kí n máa give out contract fún yàn káwọn kan wà bí ká máa wọlé wá ẹ̀sà contract tí mo bá ti ojú ẹ̀mí òun ilé ọ̀rọ̀ kò tí ì sí báyìí kó ń wá kí má tẹ̀ rántí ẹ̀ pé ẹ̀sìsẹ́ mọ̀ mí mọ́ ni èmi tí mo wà mí báyìí tí máa ń interview ní every now and then mi ò mọ̀ kí àyẹ̀mù ti ní interest. Nítorí ẹ máa rántí pé ẹ ti pàdé rí. Ó lè tó ọdún kan tó ti ṣẹlẹ̀ o. Interest mi kọ́ nìyẹn ni torí pé mo mọ̀ tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí mo ń pàdé níbi tó ti ń ṣiṣẹ́. So bó ṣe rí nìyẹn, no godfather can be blamed pé ó bínú sí ọmọ tó fi sípò tí ò fẹ́ tọ́nà. Bọ̀dé tẹ́ ẹ̀ ń sọ pé àwọn ará wo Yàyà Bello tẹ́ ẹ̀ ń sọ yẹn. Interest Yàyà Bello Yàyà Bello was so acquainted with the wife of the president. Wọ́n close, wọ́n friendly. Òun ló fi ń ṣe gbogbo ètò ń ṣe. Tó bá wo character Yàyà Bello wá rí pé kò ń ṣe nǹkan tí ọ̀dọ́ lè fi ṣàpèjúwe. Kò sọ́dọ̀ ló lè sọ pé tóun bá di gọ́fìnà ó máa ṣe bí Yàyà Bello. I think it's 42 or 44. 47, okay, your 5 years go 47. That was the time tó ti di governor. And by accident then. Nígbà tí mọ̀ yẹn kú, Fálékè ló yẹ kó ṣe. Ara nǹkan tí ò dáa ní country wa náà nìyẹn. A lọ sókè wọ́n ṣe báyìí. Supreme Court ẹ̀ ní Bello. So gbogbo àìdáa tó wà ní politics wa Nàìjíríà kò sẹ́ni tí ó ṣàì lẹ́bi. Ọmọdé lẹ́bi, àgbà lẹ́bi, ọkùnrin lẹ́bi, obìnrin lẹ́bi. And the only reason tèmi máa ń sọ tó ń fà á ni pé ìyà tó ń jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣẹ̀yẹ̀ ń ṣe ń sìn. Nílùú òyìnbó kò sí nǹkan tó kàn wọ́n òyìnbó pé àdìbò à ń jà. No, because báwọn ṣiṣẹ́ wọn á gbowó. Oúnjẹ wà. Ọ̀rọ̀ ilé gbígbé òun ṣe problem wọn. Ọ̀rọ̀ kálọ̀ hospital kan wò yàn sàn kò ṣe problem wọn. Wọ́n ní tí ebi bá ti kúrò tí oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ ó bùṣe. So wọn àfẹjú sí pé mo fẹ́ dolówó ní politics o, mo fẹ́ dolówó ní kíní o, mo fẹ́ wà ń pò ká máa ṣe tiwọn lọ. Àwọn iná rẹ̀ ṣe tiwọn, àwọn tó dẹ̀ ṣe tiwọn yẹn wọn à ní cause láti jí owó. Because nílùú òyìnbó wọn à kì í fowó oppress èèyàn bá ṣe ń ṣe ń bí. Kọ́lé kó dàbí cathedral lọ́la rẹ́rẹ́rẹ́rẹ́ without IQ pé it will be useless. You know, so nǹkan tó ń fà á tí policy wa fi mẹ́hẹ̀ nìyẹn.
upbringing wa ò dáa. Àti ilẹ̀ ló ti wọ́. Upbringing wa ò dáa, àrùn jẹjẹ àrílé tó dáa gbé. Tó bá lọ sí village mi or outside this township, even deep down in Ayéyẹmí lọ́hùn yẹn, tó bá rí ìgbésí ayé àwọn èèyàn bẹ́ẹ̀, wà á bú sẹ́kún pé ṣé Nàìjíríà lílé ìwà ṣá. Ẹ ṣeun àlejò wa, òun ló wá fẹ́ mú mi lábára bí tẹ́ sọ̀rọ̀ dé ìmú wá fẹ́ mú mi jẹ́ ká yẹ̀ gẹ̀rẹ̀ díẹ̀ kúrò níbi tí à ń bá lọ. Nígbà tí a ṣe àyájọ́ ìṣèjọba àwarawa ìyẹn June 12, ara àwọn nǹkan tí ààrẹ Muhammadu Buhari tí ó sọ ó ní apá ti bí tí ẹ mẹ́nubà pé nínú ìlànà wọn láti mú 100 èèyàn jáde kúrò nínú ìṣẹ́ 100 million people out of poverty, wípé láàrin ọdún kan sí ìgbà táwa àwọn ti ṣe àṣeyọrí láti mú mílíọ̀nù 10 ó lé díẹ̀ kúrò pẹ̀lú gbogbo àwọn àkàwé àti àlàkalẹ̀ tẹ́ tí wàá sọ yìí. Báwo lẹ ṣe lè ní pé ààrẹ ṣe dáadáa sí lápá ti kí á mú àwọn èèyàn jáde kúrò nínú ìṣẹ́ tí wọ́n mẹ́nubà pé nínú 100 mílíọ̀nù àwọn ti gbìyànjú àti mú mílíọ̀nù 10? Ṣé lóòótọ́ ni tí ààrẹ sọ ní ọjọ́ irọ́ ló pa? Mo lè sọ ní the whole world. Buhari kọ́ ló ń sọ̀rọ̀, àwọn tó surround there as adviser ló ń sọ̀rọ̀. Ọ̀gá mi rò pé comprehend kan tó ń sọ mọ́. Báwo ló ṣe mọ̀ pé 10 million statistics ò lúlò? Kí ni mínì múyàn kúrò nínú ìṣẹ́? Kí ni definition ẹ̀? Buhari pé irọ́ ló pa. Irọ́ bámbám. Ìṣẹ́ is when you cannot, nígbà tó bá lè ṣe nǹkan tọ́kàn ẹ̀ fẹ́ pẹ̀lú owó tí ó dẹ̀ jẹ́ pé ó pọ̀. All right, o ò rówó tó máa fi sanwó school ọmọ ẹ̀. Ẹ mú gàrí sùn lánàá, ẹ jí láàárọ̀ kò sọ́bẹ̀, ẹ tún dọ́gbọ́n ẹ tún mú gàrí. Lọ́sàn-án ẹ ra bọ̀ọ̀lì àtàgbàdo yíyan, ìpínlẹ̀ ọmọ lọ́wọ́ wọn jẹ́, tó túmọ̀ sí pé kì í jẹ nǹkan tá a fẹ́, nǹkan tá a bá rí là ń jẹ. Tó bá mú àwọn èèyàn kúrò ń bẹ̀rẹ̀ yẹn kó lè sọ pé 1, 2, 3, 10 million nǹkan tó bá wù ló ń jẹ, ó ń rówó school ọmọ ẹ̀ san, ó ń ṣe gbogbo ẹ̀. Ẹlòmíì wà á rí ilé mi nílùú yìí, apá kan ilé yẹn á ti wú. Lọ wo omi táwọn míì mú, omi tí ò tiẹ̀ ṣe rí. Ṣé àwọn tó mú kúrò ní ìṣẹ́ nìyẹn? Ṣé ó kọ́lé 10 million fún yàn báyìí? Because ilé tó bá wà tí ó sì wà á rí bì míì ibi táwọn graduate míì tó ń ṣẹ̀ṣẹ̀ ń gbé toilet maybe for the whole house, 1 toilet, adẹ́jẹ́ pit. Tá máa lóṣù tí very very terrible gas máa emit láti bẹ̀ yẹn go through their anus into their stomach. Ṣé àwọn yẹn ti kúrò ńbẹ̀, àwọn yẹn ti reduce? Ṣé àwọn ọmọdé tó ń gbé ordinary gbogbo nǹkan tá ń gbé kárí tá ń kiri tí ò ju 2,000 tá dẹ̀ máa kiri round the whole Ondo, ìyá wọn ló rán wọn? Ṣé àwọn yẹn ti kúrò nínú ìṣẹ́? Are they not there? But bá yẹ pé ààrẹ tó ń tọrọ àmọ́ pé kò mọ̀ sí bẹ́gà mọ́, àjọ sí tí mo wá bí àwọn boys tó bò mí wọ́n tó 15 pọ̀pọ̀ sí àwọn àpẹẹrẹ tá a máa fi mọ̀ pé Kini òótọ́ ni. irọ́ ló ń pa. Our economy is bad. Ìyà náà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni, kò jẹ́ tí ì dé, ó ti wà báyìí, ó téèyàn ń pariwo, but kì í ṣe pé mò ń ṣépè o, it's still going to be worse than that because kò sí nǹkan tá ní kó ṣe tó ṣe. Tó bá ti sọ lé párá kò ti ń bú pàtì ẹ̀ nìyẹn. Tó bá ti sọ lé párá kò sí nǹkan tó sọ pé ẹ jẹ́ kí kó rí báyìí. Ọ̀rọ̀ ìwọ nǹkan tó ṣe ń jọ́ sí, ó kàn dùn mí pé fáwọn gọ́vnà wa mi ò mọ̀ wọ́n ṣe ń hùwà. Ó ní security state ẹ wà lọ́wọ́ ẹ, you are in charge. Kì í ṣe tán lọ́ọ́ dàbọn kánkàbọn fámàtẹ́kùn tí mo ti sọ pé security state wà lọ́wọ́ wọn.
What are they doing? He has thrown the thing to them. Ṣé pákó náà fi ń protect ìlú ni? If he has that open check, you are in charge of your state, you are to protect the security of your state. Ó dẹ̀ mọ̀ pé tí gómìnà bá pe CP agbàṣẹ látòkè kó tó lọ rí gómìnà, ó mọ̀ pé yẹn ń lọ lọ́wọ́. But àwọn gómìnà wọn ò take proactive step. Okay, security wà lọ́wọ́ wa, fine, kàn dẹ̀ wá AK-47 náà pariwo, kàn dẹ̀ kó pọ̀, kàn dẹ̀ pinlẹ̀ àwọn àmọ̀tẹ́kùn, wọ́n á dẹ̀ mọ̀ ṣá, you told us pé ká máa, that's why we did, but wọ́n á ṣe bẹ́ẹ̀. Problem tá a ní Nàìjíríà ni pé àwọn tó ń rí jẹ, tá ń rí mu, tá ń kọ́lé káàkiri, tá ń kọ́lé sílùú kò ní abẹ́ òṣèlú Buhari kò wọ́n kó kúrò bẹ́ẹ̀. Gbogbo ìyà tó ń jà wá tó kù kò kàn wọ́n. Wọ́n ṣàfẹ́ kó wà bẹ́ẹ̀ káwọn máa ṣe tiwọn lọ. Ẹ wo ti Fúlàní herdsmen. Tẹ bá wò mí níjọ́ kan mo wò kan mi ò lè sùn mọ́jú. Ẹ ṣeun bàbá wa, láti kásẹ̀ abala yìí lẹ̀, kí ni ìgbésẹ̀ tí ọ̀dọ́ lè gbé, kí làwọn nǹkan tí ẹ lè gbà lámọ̀ràn fún àwọn ọ̀dọ́ tí ó bá fẹ́ ṣe òṣèlú, kí làwọn ìgbésẹ̀ tí ẹ kí wọ́n gbé, ibo ló yẹ kí wọ́n gbà, ibo ló yẹ kí wọ́n kọjú sí. Èmi believe pé tọ́dọ̀ bá fẹ́ ṣòṣèlú, abala òṣèlú yẹn pọ̀ gan. One, a bẹ̀rẹ̀ láti ward level, local government level, state level, zonal level, then national level. Yẹn ni pé àti ibi pẹlẹbẹ ni kò ti mú ọ̀lẹ. Ó lè ti bẹ̀ yẹn. For example, wọ́n á fẹ́ sí nǹkan kan báyìí, wọ́n á béèrè lọ́wọ́ ward chairman ẹ̀. Lágbájá báwo ló ṣe ń ṣe ní wọ́ọ̀dù? It's very active, sir. Ó ń ṣe dáadáa gan-an, ó wá meeting, ó dẹ̀ ń tàbáríká dáwó gangan. Ó ṣe tí. Dẹ̀ níbẹ̀ yẹn gan, okay, wọ́n lè sọ pé Ondo West láwà yìí. Wọ́n lè ní okay Ondo West méèyàn 10 wá. A lè pe meeting. A dẹ̀ lè má pe meeting. Ó lè jẹ́ chairman ló máa mú piece of paper tiẹ̀. Wọ́n máa wo kálukú gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀. Gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀. Èyí tó wá important jù ni pé tó o bá kàwé, tó o bá ń ṣòṣèlú, you are wasting your time. You must be an educated person. Possibly to a degree level. Ìgbà yẹn ló lè gbádùn òṣèlú. Because kì í ṣe pé ká ń gbé ẹ débi tí wọ́n ti fẹ́ fún ẹ ń pò tó tóbi ká ní what's your qualification? NC, I finished NC, but I couldn't finish because my father died. Ibi yẹn tó o bá kó curriculum fees ẹ̀ tán mú ẹ̀yìn tán rò pé ó kàwé tó bá ti wù báyìí pé NC àrò àyọ́lẹ̀. Councillor nìkan náà need qualification. Because political appointment. But to get up, ọ̀dọ̀ àwọn lọ́hùn náà ṣe sọ pé living certificate tó ráwọn kì í kàwé. So I kan ṣe bí jáde but n bí competition wá pọ̀. Jẹ́ pé mi ò lè wá ward kan sẹ́yìn ká máa fi literate ṣe councillor nígbà tí tó bá bí wà ń bẹ̀ tí ó jẹ́ tí ìrìṣẹ́ tí ò tí ì ṣe nǹkan. Because once you are educated, your mindset will be different. You will do things differently. Wàá ṣe yàtọ̀. Bó ti ẹ̀já gbàdo ló ń tà tó bá ń ta gbàdo tiẹ̀ ń bì tí stark illiterate ń ta tiẹ̀ ń bẹ̀ yẹn tí a yàtọ̀. Ẹ ṣeun bàbá wa, àkókò tí kò wà ní pápámọ́ra nílé tẹ̀síwájú jù báyìí lọ. Ẹ ṣeun púpọ̀ bàbá wa fún gbogbo àwọn ìṣípayá tí ẹ fi hàn wá. Ẹ̀yin ará ilé, a lérò pé ẹ ti rí gbogbo ẹ̀ bí a ṣe yànnàná, láti rò pé ẹ gbádùn rẹ̀ bí bàbá wa bí wọ́n ṣe bá wa yànnàná ọ̀rọ̀ ọ̀hún. Tó bá rí bẹ́ẹ̀ ọ̀la náà ni kí ẹ darapọ̀ mọ́ wa nítorí àní rí jù báyìí lọ ní orí ètò lónìí. Ẹ dágbére fáwọn ará ilé kan mọ́ lọ.
A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ètò wa káàárọ̀ oòjíire ní òwúrọ̀ yìí. A lérò pé ti gbádùn ètò ti òwúrọ̀ yìí láti ìbẹ̀rẹ̀ títí di àkókò yìí, pàápàá jùlọ ní abala bó ṣe ń lọ níbi tí bàbá wa ti yànnàná ẹ̀ bí àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe rin ìrìn wọn láti lè ṣe òṣèlú àti ipa tí ó yẹ kí wọ́n kó. gbogbo ẹ̀ náà òun lẹ ti gbọ́. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe òṣèlú tí ẹ sì jẹ́ ọ̀dọ́ ẹ ti gbọ́ púpọ̀ láti ẹnu bàbá wa ní òwúrọ̀ yìí. Kẹ́ tètè gbé ìgbésẹ̀ k'Ọlọ́run Elédùmarè kó sì ràn yín lọ́wọ́. Orúkọ tèmi kò yí padà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé olóyìnbó ló bá dé, Rachel Robert náà ló ń kí yín tí ó sì ń gbàdúrà pé kí Ọlọ́run Elédùmarè kó ṣọ́ wa jọ ọ̀la lọ. Àmì ọ̀la náà ni kí ẹ darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ó ti gba gbogbo ohun tí ó yẹ ká sọ náà ni Rachel ti fi kábùjà gbogbo ẹni pé ẹ̀yin ọ̀dọ́ ẹja aṣọ tó tọ́. Tá bá wò pé a fẹ́ ṣe òṣèlú ẹja bẹ̀rẹ̀ láti bí ó ṣe yẹ kí a ṣe. Pàápàá jùlọ wọ́n ní ẹni tí ò bá ṣòṣèlú gbọdọ̀ jẹ́ ẹni tí ó nímọ̀ tí ó sì kàwé. Ẹ jẹ́ kí àwa náà rí pé ètò ẹ̀kọ́ wa ń kọ́ àtúnmú lọ́kùnkúndùn. Ọ̀la ní kí ẹ darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí a ṣe sọ. Lágbára Ọlọ́run, èmi Olúṣọlá Alẹ́ Rachel Robert àti àlejò ara là ń dágbére fún yín pé lágbára Ọlọ́run kí a fìrè àti ayọ̀ ká fi pàdé lówùúrọ̀ ọ̀la. Ó dàbọ̀. Mímọ̀ ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. Bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò ń bọ̀ wá ní ìyá mẹ́nuba àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. Eré ìdárayá lórílẹ̀-èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ ìfẹ́ tó fi ìgbà kan jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe thank God. Ṣé lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala àríyá. Ọmọ akíntì ní òní púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. Ọ̀nà lórí kọ́ńdẹ̀tì ìforúkọsílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti lè sọ̀rọ̀ ní kíá.